if you working local, working married, so I don't want you to, to do movies, money mommy. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, pẹ̀lú àdúrà, ó ṣe gbogbo àwọn onífíìmù náà ní òní marry. Ẹ fi sọ́kàn pé ọmọ tí yín máa marry, ó máa lọ́kọ, ó dẹ̀ máa ní happy home. Orúkọ mi ni Kike Ijesa láti gbogbo èèyàn mọ̀ sí Ijesa ní èrè. Ijesa ni wọ́n sọ mí lé ní o, ó yẹ mọ́ fẹ́kẹ́ fi Ijesa kí gbogbo àwọn olólùfẹ́ yín. Ìkásọ̀ ìdèmí nílé lóko lọ́nà ṣé dáadáa ni mo wà yìí. Mo try láti change, but there's one of my director like that, He was like, Kike, that's actually what I want from you. So anytime I call you for a job, just realize that this is the talent. You are going to speak whenever I call this for a job. So anytime I see his call, hello Kike, go for me, Shomo Ijesa ni. Mo kì í ṣọmọ Ijesa pé ìyá mi ni Ijesa. Ijesa ni màmá yín àbí? Àwọn tó wá jẹ́ àwọn alágẹ̀ṣà àwọn èèyàn Ijesa. Pẹ̀lú ìtẹ́ ń ṣe yìí, wọ́n ti kàn sí ní pé ọmọ yìí ò ń gbé èdè wa ga. Àwọn ti kàn sí mi lórí ìfà tí wọ́n ti ní pé kí wọ́n ṣe iṣẹ́ ńlá tó dẹ̀ yẹ pé àwọn ọmọ sponsor. Wọ́n ní pé wọ́n máa ń ṣiṣẹ́ mo dẹ̀ máa wá sí mo ní láti lọ sí Iléṣà lọ ṣe bọ̀ torí pé mi ò tí ì ní time àní iṣẹ́ tó ṣe wà wájú mi mi ṣe tí ìjà láti ìrìnàjò láti ṣe yìí. Ẹ̀yin náà kí a ṣe ní ọdún mélòó báyìí? Tẹ́tí ṣe lé báyìí. Mo join wọn ní 2012. The join theatre àbí? Then the break ọdún wo ni? That was when I shot my movie Ijesa. Ijesa is my breakthrough movie. Lọ́dún wo ni? And that was 2015. So láti 2015 sísìn láti about 7 years. Báàlẹ̀ a rí manage, báàlẹ̀ ń cope. Pẹ̀lú stardom. Torí pé ìgbà mi báyìí bóyá tí bá ń lọ ẹ mo jẹ́ nǹkan tó jù máa ń tì. Mo ti sọ tẹ́lẹ̀ gbogbo kò jẹ́ ẹni tó kó lè mo máa yà sí iṣẹ́ fíìmù ni káwọn èèyàn mọ̀ pé àǹtí wo nìyẹn torí pé àní mọ́tò àǹtí yẹn nìyẹn ó túbọ̀ máa ti ní pé ṣé mi ló yẹ kó rí bíbà ibẹ̀ but time goes on ní láti manage so tó bá ti kí mi bẹ́ẹ̀ máa kọ̀ mí wọ́n ní ẹ wo fíìmù mi ń bọ̀ lọ́nà ẹ lọ́ọ́ wo àfìgbà wo àfiṣe kí. So àwọn obìnrin lè fọwọ́ sí ọ fara mọ́. Though when I started it mom sí mi jẹ́ nǹkan tó jẹ́ wípé àwọn onífíìmù wọn kì í lọ́kọ wọn kì í marry so I don't want you to to do movies money mommy pẹ̀lú àṣẹ Ọlọ́run pẹ̀lú àdúrà ó ṣe gbogbo àwọn onífíìmù náà ní òní marry ẹ fi sọ́kàn pé ọmọ tí yín máa marry ó máa lọ́kọ ó dẹ̀ máa ní happy home so since mo ti sọ fún ọ because she believes in God and me wípé mo jẹ́ ọmọ tó jẹ́ wípé mo jẹ́ akíkanjú ọmọ mo dẹ̀ ní ìgbàgbọ́ nínú Ọlọ́run so nǹkan tí wàá ti sọ fún wọn bẹ́ẹ̀ máa ní Kike lọ́mọ okay I believe in God. Ọmọ olúbo ní gan. I'm from Osogbo. Osogbo Oroki, ibi Asala, Ìṣègùn Amarimba. Thanks so much.